Hi guys, ẹ káàsán, ẹ káalẹ́ nílé lóko lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni èyí tí Abídèmí Ọmọ́wùnmí ní orúkọ ti tèmi. Nǹkan tí a tún gbé wá fún yín ní ọjọ́ ti tòun náà ni ta ló rán yín, ta ló rán yín wá, ta ló rán wa wá sí yín. Òun náà ni Feranmi Oyalowo tó pe àkọlé múfì rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde ní Marriage is not enough. Bẹ́ẹ̀ ni marriage is not enough. Ó dùn ó ṣe kíni ó lóyin. Tí ẹ bá wo múfì nìyí, ẹ̀yin tí ẹ ti marry, ẹ̀yin tí ẹ ti wà ní ilé ọkọ, ẹ máa rí ẹ̀kọ́ méjì àbí mẹ́ta ẹ máa rí kọ́ nínú fíìmù tí ó pe àkọlé rẹ̀ ní Marriage is not enough yìí. Ta ló ṣe é? Talent tó produce ẹ̀. Ta ni producer múfì nìyí? Òun náà ni Feranmi Oyalowo. Feranmi Oyalowo ó ní kí ẹ̀yin fáǹsì òun, ó ní kí n ṣe yín pẹ̀lẹ́ wípé òun Feranmi Oyalowo òun tún ti dé o, òun tún ti dé sí ìgboro. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé múfì tí òun máa ń ṣe gẹ́gẹ́ bí ológun, bí onígbá, bí oláwo, bí ẹni pé kó máa jà, kó máa yọ̀bẹ, kó máa yọ gbogbo ẹ̀ ni iṣẹ́ tí òun máa ń ṣe nínú múfì ni. Àmọ́ ó ní pé ní tọ̀tẹ̀ yìí o, òun ò gbéyàn wá fún yín. Marriage is not enough ni nǹkan tí òun mú wá fún yín. Òun fẹ́ fi eléyìí, òun fẹ́ fi ṣe kíni? Òun fẹ́ fi kọ́ ẹ̀yin ìyàwó ilé, àbẹ́yìn tí ẹ bá ti ní ìyàwó sílé, àbẹ́yìn tí ẹ bá ti ní ọkọ sílé, gẹ́gẹ́ bí ẹ ṣe lè ṣe kíni? Bí ẹ ṣe lè manage marriage yín tí ò fi ní dàrú suddenly. Bí ẹ ṣe lè manage marriage yín tí ò fi ní tẹ́ fi máa ṣe pé okay, a fẹ́ ṣe 50 years anniversary, a fẹ́ ṣe 100 years anniversary. Báwo lẹ ṣe máa ṣe? Ó ní pé kí ẹ ṣe kíni? Kí ẹ tara ṣàṣà, kí ẹ lọ wo múfì òun tí òun ṣẹ̀ṣẹ̀ gbé sí orí YouTube yìí tí òun pe àkọlé rẹ̀ ní Marriage is not enough. Bẹ́ẹ̀ ni ó ní ó ṣe kíni, ó lódùn, ó dẹ̀ ṣe kíni, ó lóyin. Ẹ wo Julliet Jatto, àwọn náà wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Marriage is not enough yìí. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn àgbà òṣèré ló wà níbẹ̀ bíi Daddy Father, Odunlade, Adekola, ọláwọn náà wà níbẹ̀. Marriage is not enough. Ó ní gbogbo ẹ̀yin tí ẹ máa wo fíìmù yìí, tí ẹ máa rí ẹ̀kọ́ méjì àbí mẹ́ta tí ẹ máa rí kọ́ ní ẹ̀yin tí ẹ ti marry sí inú ilé. Kò wá ń ṣe gbogbo ẹ̀yin tí ẹ ti marry sí inú ilé nìkan. Ó lẹ́yìn tí ẹ ní girlfriend, tí ẹ ní boyfriend, tí ẹ lásán ọmọ yín tó jẹ́ wípé okay, baby mi ìwọ leléyìí. Ó ní gbogbo yín pátápátá lẹ máa rí ẹ̀kọ́ bíi méjì àbí mẹ́ta àbí bíi mẹ́rin tí ẹ máa rí kọ́ nínú múfì ní òun tí òun ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí tí òun pe àkọlé rẹ̀ ní Marriage is not enough. Ó lódùn ó ṣe kíni, ó lóyin. Ó ní pé òun bẹ gbogbo ẹ̀yin fáǹsì òun pátápátá kí ẹ jọ̀ọ́, kí ẹ ṣe kíni, kí ẹ bá òun wo múfì ní òun tí òun pe àkọlé rẹ̀ ní Marriage is not enough. Nítorí pé kíni, marriage is not enough lótìtọ́. Tí ẹ̀yin gan bá tiẹ̀ kọ́kọ́ ṣe kíni, tí ẹ bá kọ́kọ́ gbọ́ àkọlé múfì náà, ẹ máa rí pé marriage is not enough. Bẹ́ẹ̀ ni marriage is not enough. Kí ni nǹkan tó wà enough? Ìgbà tí ẹ sọ pé marriage is not enough ń sìn. Ẹ̀kọ́ tí bọ̀dá Feranmi tó tún gbé wá fún wa nìyẹn. Wọ́n ní pé marriage is not enough. Kí ni nǹkan tó wà enough? Kò sí nǹkan tó wà enough nílé ayé yìí. Bẹ́ẹ̀ ni nítorí pé kíni, gbogbo wa pátápátá a jọ máa manage ara wa ni. Bẹ́ẹ̀ ni nítorí pé kíni, olówó gan kò sí nǹkan tó bá lówó lọ́wọ́ tàbí tó wà nípò kan tàbí tó jẹ́ yá àtàtà níbì kan kò tún ní tó ẹ náà. So kí ló wà ní enough? Ẹ wo múfì ní wọ̀nyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Marriage is not enough. Báyá tí ẹ bá wò ó, ẹ máa mọ nǹkan tó wà enough. Bẹ́ẹ̀ ni marriage is not enough. Wọ́n ní pé marriage is not enough. Òun ni àkọlé múfì ní àwọn. Ó dùn ó ṣe kíni. Bẹ́ẹ̀ ni bọ̀dá Odunlade, Fada Odunlade, Adekola, gbogbo wọn pátápátá wọ́n wà nínú fíìmù tí a pe àkọlé rẹ̀ ní Marriage is not enough yìí. Nítorí pé kíni, ó dùn ó lóyin. Olóhùn bẹ gbogbo ẹ̀yin fáǹsì òun pátápátá kí ẹ bá òun wò ó. Nítorí pé kíni, iṣẹ́ takuntakun, iṣẹ́ gidi, iṣẹ́ ńlá ó wà ní inú múfì tí òun pe àkọlé rẹ̀ ní Marriage is not enough yìí. Nítorí pé kíni, ó dùn ó lóyin. Tí ẹ bá wò ó, lẹ́sẹ̀ máa mọ̀ pé marriage is not enough. Ọwá ni pé ká sọ fún yín pé kí ni nǹkan tó wà enough. Ẹ wò ó, àwọn tí wọ́n ṣe múfì kan báyìí tí a kò gbọdọ̀ dárúkọ tí a pe àkọlé rẹ̀ ní agbófinró, ṣèbí lọ́ọ̀yà wa rèé nínú agbófinró. Àwọn náà wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní Marriage is not enough yìí. Àwọn náà ní kódà ó dùn ó lóyin. Àwọn náà lè sọ fún yín pé àwọn fi apá kan bẹ ẹ̀yin olólùfẹ́ àwọn tó jẹ́ fáǹsì tàwọn
kí ẹ bá ẹ̀gbọ́n àwọn, àbúrò àwọn, ọmọ àwọn àtàtà kí ẹ bá wo múfì rẹ̀ tí ó jáde yìí tí a pè àkọlé rẹ̀ ní marriage is not enough. Ta ló kí nìkan tó wà enough? A ò ní rí jù báyìí lọ. Ẹ má gbàgbé ẹ like ẹ share kẹ̀dẹ̀ ṣe kí ni kẹ̀dẹ̀ comment. Ó dàbọ̀. Marriage is not enough. What is enough?